Mo fẹ́ mo kí gbogbo ilé o láàárọ̀ yìí. Èní ni Sunday. Mo tún kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí i. Mo fẹ́ fi fídíò kan wọ̀nyí ní orí ohun tí mo gbé kalẹ̀ yìí tí ẹ̀ ń wò lọ́ọ̀kan. Ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n pátá, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ fojú ayọ̀ wò ó. Tèmi tí yín tòótọ́ o, bàbá confam JP náà ló sì ń sọ̀rọ̀. A ní Nàìjíríà ò lè dá, ẹ ló máa dá. A ní Nàìjíríà ò lè sunwọ̀n, àwọn kan jókòó wọn ló máa sunwọ̀n. A ní kẹ́ ẹ má dìbò fún 2023. Ẹni no ẹ máa dìbò. A ní Nàìjíríà kì í ṣe one country. Ẹni one country ni. Jẹ́ kí n rán ẹ létí nínú ọ̀rọ̀ tí mo kàn máa sáré fi gbà ẹ́ ní ìyànjú láàárọ̀ yìí kí n tó wọnú sáfíìsì ọjọ́ Sunday yìí. Then kí n tó gbé ọwọ́ lé fídíò yìí láti play. Kí ìwọ náà tó wo ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Gbogbo àwọn politician yìí, àwọn bíi Dino, Adeleye, oríṣiríṣi bàbá Davido, gbogbo wọn pátá lọ wò wọ́n dáadáa. Gbogbo wọn ló ń fly on the private jet. Ìwọ wà nínú yàrá kan. Nínú yàrá kan tó wà yẹn náà, wọ́n tún ń tàn ẹ́. Ìwọ náà ṣáà ń gbé oní fẹ́ dìbò, wọ́n ń tàn ẹ́. Àwọn tá à ń sọ èdè, we are on their private jet, they go anywhere to enjoy their life. Ìwọ jókòó síbi kan, oní fẹ́ dìbò. Àwa dẹ̀ ń sọ kankankan, à ń tìtorí ọ̀jàjà. Ìwọ níta ní ń jà lé ẹ̀ǹkùlé rẹ̀. Sórí nǹkan kan dùn mí gan. Ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí Ọọ̀ni Tinubu dé sí Nàìjíríà, mo wá ń wo àwọn fídíò tí wọ́n ṣe. Mo wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó wà níbẹ̀ tí ọkùnrin kan ń ṣíà owó fún wọn báyìí. Ọkùnrin yẹn ń ṣíà owó fún wọn, wọ́n ń gbowó 1,000 naira, 500 naira. Jẹ́ kí n sọ fún yín. Àwọn nǹkan yìí ò lè encourage alágbára. Wọn ò lè encourage alágbára. Tá a bá ń rí gbogbo orú nǹkan yìí ṣe ní bà wá nínú jẹ́. Bàbá wa Sunday Igboho gan tó bá ń rí gbogbo orú nǹkan yìí ládùúrú ìjà tí bàbá yẹn jà fún wa tí ó fi débi tó dé yìí, tó bá wá padà tún rírú àwọn fídíò yìí pé ẹ̀yin ọmọ Yorùbá a ti la ojú yín tán pátápátá, ẹni ẹ ò fẹ́ fi ojú yẹn ríran. Ẹ tún wá jókòó, ẹ wá lọ sọ́dọ̀ Tinubu, ẹ wá tò síta, wọ́n wá ń pín 1,500 naira lẹ́yìn lọ́wọ́. Nàìjíríà ò lè dá. Gbogbo àwọn alágbára Àgbẹ̀kọ̀yà ni gbogbo àwọn tí wọ́n dá sílẹ̀ yìí tẹ́rí yìí, wọ́n ti gbàbọ̀dè. Ẹ lọ gbàgbé ẹ̀, kò sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ̀yin màmá wa tí n bá ń sọ̀rọ̀, ẹ jẹ́ kẹ́ ẹ gbà mí gbọ́ wípé gbogbo ohun tó ti ẹnu bàbá confam JP jáde kì í ṣe rọ́. Àwọn alábọ̀dé ní gbogbo àwọn alágbára tá a ní. Gbogbo àwọn alágbára bó ti wù kó mọ́ tí wọ́n pera wọn ní alágbára, OPC ní kinní kan ní gbogbo wọn pátá alábọ̀dé ni wọ́n o. Wọ́n ti gbé mọ́tò lé wọn lọ́wọ́, wọ́n ti kírẹ́dìtì àkáǹtì wọn, gbogbo wọn ti silent. Alábọ̀dé ni wọ́n. Ẹ wo fídíò yìí, kẹ́ ẹ fojú ayọ̀ wò, kẹ́ ẹ wo ohun tó ṣẹlẹ̀. Ṣé ọlọ́pàá nìyí? Ṣé àwọn tó wà nínú ìjọba, ṣé wọn ò rí fídíò yìí láti lè mú irú ẹni báyìí kí wọ́n gbé wá sí ìta gbangba? That is our confidence. Nígbà tá ò rí, à ń rí àwọn tó ń ṣiṣẹ́ burúkú yìí, à ń gbé wọn síta. Now àwa ò rí yín kí ẹ lọ mú àwọn èèyàn yìí, kí ẹ gbé wọn wá ta, kí ẹ dẹ̀ lé wọn kúrò lẹ́nu iṣẹ́ ọlọ́pàá pátápátá. Ẹ̀yin lẹ ń rán wọn, ṣèbí ọ̀gá ló rán wọn.
kò dodo tí wọ́n ṣe ń bẹ̀ yẹn ọ̀tẹ̀ bá wo fídíò yẹn ni tí wọ́n gbá létí ẹ̀yin náà mọ̀pọ̀ gà ló rán wọn mọ̀pọ̀ gà tó wà nínú ilé tó jókòó sínú ilé ló rán wọn jáde pé kí wọ́n lọ ṣiṣẹ́ wọ́n dẹ̀ ní láti kówó délé ṣé ìlú yẹn lẹ ló dáa. With this alone I am telling you I can never support Nigeria. With this alone I can never support that Nigeria it is one. Why will police be dealing with a citizen of the same country like this? Ẹni tó ṣe ẹ dẹ̀ lọ gba owó lọ́wọ́ ẹ gbé lọ sí di ATM. It is a big crime. Kí gbogbo ẹ̀yin ọ̀gá ọlọ́pàá kí gbogbo ẹ̀yin tẹ́ yẹ pé kẹ́ ẹ ṣiṣẹ́ lórí irú nǹkan yìí ohun kan tẹ́ ẹ lè fi ọkàn wa balẹ̀ ní pé irú ọkùnrin tó ṣerú yìí àtọ̀gá tó rán wọn any one of them ẹ gbé wọn síta jẹ́ kí gbogbo ayé rí wọn kẹ́ ẹ dẹ̀ lé wọn kúrò lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Gbogbo táwa ń sọ ni táwọn ò bá tí ì rí yìí a ò gbàgbọ́ pé Nàìjíríà yìí lè ṣiṣẹ́. Nàìjíríà ò lè ṣiṣẹ́ ẹ fojú àyẹ̀wò ohun tí mò ń sọ yìí. Pásẹ́ńjà yẹn kan sọ̀rọ̀ ni o ìtòpé nínú mọ́tò ni wọ́n ti mú èèyàn kan jáde nígbà tí wọ́n mú jáde àwọn ọmọ ohun tí ó ṣẹlẹ̀ wọ́n gbé lọ sí di ATM wọ́n lọ gbowó lọ́wọ́ 25,000. nígbà tó dé pásẹ́ńjà yìí kan sọ̀rọ̀ ni pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ wọ́n làwọn máa pa. Look at what Nigerian police is doing. Cherry Nigerian police nìyẹn o. One of our passenger enter motor go withdraw money for ATM. All the drivers park now say this thing is not right. He come now they slap passengers when not do anything. Ṣé o ti rí báyìí? Kí wọ́n náà wá ṣíà ẹ̀. Look at his face. Kó o wá ṣíà ohun tí mo rí yìí kí wọ́n gan fún rẹ̀ ṣíà ẹ̀. Ṣé o gbọ́ nǹkan tó sọ lẹ́nu ẹni tí wọ́n ní kó protect wa? Lẹ́nu pólísì tó ní kó protect ènìyàn ló máa pààyàn ẹ̀jẹ̀ máa ṣàn. Ṣé o gbọ́? Lẹ́nu policeman what is police ni pé kí ó protect the citizen. Wọ́n lẹ́jẹ̀ máa ṣàn. Ẹ kíyèsára. Mo mọ ohun tí mò ń sọ. Mi ò déédéé gbé fídíò jáde. Ọmọ kan ní ẹnu ọjọ́ mẹ́ta yìí nínú ọ̀sẹ̀ tó kọjá ló ní òun dẹ̀ láìkì mi tẹ́lẹ̀ o òun wá rí i pé òun wá padà wá rí i pé lẹ́yìn dòdàtọ̀ mú bàbá wa Sunday Igboho èmi ń polówó ọjà mi lórí YouTube jẹ́ kí n sọ fún ẹ. Ìkíní ṣé wọ́n rí mi kí n béèrè dátà lọ́wọ́ ẹnikẹ́ni bíbá yìí rí? Ìkejì o gbọ́ tí mo sọ fún èèyàn bíbá pé fóònù mi bàjẹ́ tí mo fi ń ṣiṣẹ́ Yorùbá Nation wípé kí wọ́n jọ kó ra fóònù fún mi. Ìkẹta ṣé wọ́n rí tí mo béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni rí ní ibi orí bíbá yìí rí? No. Tó bá dórí Facebook mi lọ wò dáadáa PRO Ṣómúyìwá Ọlọ́ládé Àlàbá lọ́wọ́ dáadáa wàá rí i pé ní ikọ́ èyí ó tiẹ̀ tún sọ débi kan pé lẹ́yìn tí wọ́n ti mọ̀ mí tán dá mi lóhùn èwo nínú àwọn Yorùbá Nation lọ wá sí church mi. Wọ́n ti mọ èmi kí èmi tó àwọn èèyàn ti mọ bàbá Confam JP kí n tó sọ̀rọ̀ nípa Yorùbá Nation. Nǹkan tí mò ń sọ fún yín ni ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin lẹ ò jẹ́ kí Yorùbá kó lọ síwájú. Tá a bá ń sọ̀rọ̀ síwájú ẹ máa sọ sẹ́yìn. Ṣé èmi ò ní ọmọ ni tí mo máa bọ́ nlé? O fẹ́ sọ mí di liability lórí social media kí n máa tọrọ owó láti bọ́mọ. It is over my dead body. Èmi kò ṣe. Tó bá gbọ́ fídíò mi dáadáa wàá máa gbọ́ tí mo sọ wípé sẹ́ Ọlọ́run ò rán mi sí ẹnikẹ́ni pé kó fún èmi lówó mi ò wá sí bíbá. Even YouTube tó rí yẹn gan mi ò gba $1 lọ́wọ́ YouTube. Bí YouTube ṣe sọ fún mi pé kí n send dọ́kúmẹ́ǹtì mi àwọn fẹ́ ṣe gbá ìwọ rí cover ìwọ rí pé mo promote nǹkan kan lórí fídíò mi. Ẹ̀yin ọmọ Yorùbá ni ẹ ò da ẹ ò sì sunwọ̀n. Èmi ò wá sí láti tọrọ owó lẹ́wọ̀n ẹnikẹ́ni o. Iṣẹ́ tó ríran mi òun ni mo ṣe yẹn. Tẹ̀yìn kọ́kọ́ náà dẹ̀kẹ́ ni mo máa fi bọ́ ẹbí mi. Ìkọ́kọ́ náà ni mo máa fi bọ́ ara mi. Ìkọ́kọ́ náà ni mo máa fi bọ́ dodo àwọn tó yí mi ká. Tó pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yí mi ká. Iṣẹ́ ọwọ́ mi tó rí yẹn ó tó mi jẹ. Mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Say you don't need to insult me. Kó wá máa sọ fún mi wípé látìgbà tí bàbá wa Sunday Igboho ti mú wọn èmi ò sọ nípa Yorùbá Nation. Ìwọ lọ́wọ́ fídíò mi orí ẹ̀ ò pé. Tó bá wo pé mo reply yẹ mo dẹ̀ curse yẹ anyone to be cursed will be cursed. Ẹni tó wẹ́ ká gbàdúrà fún a máa gbàdúrà fún that is the basic thing.
wọ́n jẹ́ kẹ́nikẹ́ni kó deceive ẹ téèyàn bá wùwà èpè wàá ṣépè fún ni forget about it ìwọ náà dẹ̀ ń ṣe bó o bá wùwà àdúrà a máa gbàdúrà fún ẹni kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. So I'm not here to beg. Tí n bá fi iṣẹ́ tí mò ń ṣe sórí YouTube ṣé ìwọ ló ní YouTube ṣé mẹ́mi ni mo ní àbí mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ mi ò dẹ̀ fọ́ọ̀sì ẹ pé kó wá ra ọjà tí mò ń tà ìkọ́ tó lọ́rùn fún mi lèmi display síta kò dẹ̀ sí ìgbà tí mi ò sọ nípa ọ̀rọ̀ Yorùbá Nation gbogbo ẹ̀yin èèyàn ẹ gbé kínní ìyẹ̀wò bí mo ṣe wo fídíò yìí láti alẹ́ àná ni inú ti ń gbé mi ò lè restrict ẹ mo ti drop báyìí ṣe mo lọ sínú service ní kí n lọ ṣe service I cannot restrict it because my body was not okay ẹ wò lẹ́ẹ̀kan sí ẹ tún dojú ayọ̀kẹ́ wò. ọlọ́pàá tọ́ni kó protect ìwà ìwọ ṣíà ẹ̀ má dá dúró sọ́dọ̀ ẹnìkan ṣíà ẹ̀ jẹ́ kó káàkiri gbogbo àgbáyé jẹ́ kó dí ọ̀dọ̀ àwọn ọ̀gá ọlọ́pàá àwọn olórí burúkú àwọn olè àwọn wọ̀bìà àwọn aláyébàjẹ́ tí wọ́n pera wọn ní ọ̀gá ọlọ́pàá irú àwọn yìí ṣe ohun tí a lè fi mọ̀ pọ́gà ọlọ́pàá ń ṣiṣẹ́ ni pé they have to take these people kó gbé wọn síta níta gbangba in the public kí wọ́n dẹ̀ yọ wọ́n kò lẹ́nu iṣẹ́ tó bá máa fi yọ bíi 20 gbogbo àwọn tó kù máa sí trying sáwọn tí wọ́n lọ gbé Fúlàní tí wọ́n sọ di ọ̀gá custom ẹni tí kò mọ anything kò lọ sí training rárá wọ́n sọ di ọ̀gá custom wọ́n fún un ní fìlà àtọ̀ kó dẹ̀ ṣèkì èèyàn kó bẹ́rí òbí bẹ́rí the problem kò mọ bọ́ ṣe máa bẹ́rí kò mọ bọ́ ṣe máa náwó ṣé o pé ìlú yìí ti bàjẹ́ ṣé o pé ayé ìlú yìí ti bàjẹ́ ọkọ̀ lọ mú yẹn wá láti ibì kan ni o kó wá di ọ̀gá ibẹ̀ kó máa kọ̀ntrólù àwọn Yorùbá kó máa kọ̀ntrólù àwọn Yíbò tó wà ń bẹ̀ ìwọ náà rí fídíò yẹn náà Dódú Alájọrí náà nígbà tí wọ́n fún ní Dódú Alájọrí náà nígbà tí wọ́n fún ẹni yẹn ní fìlà tó dẹ̀ kó pé kó dẹ̀ sàlùtù àwọn tó fún fìlà ó bá bẹ̀rẹ̀ sí ń ṣe the wrong thing ṣíà ẹ̀ èmi ò wá láti tọrọ owó ń bí o iṣẹ́ ọwọ́ tèmi tó mi jẹ so ẹ̀ẹ́dẹ̀ lè tì mí lórí nǹkan tí Ọlọ́run ò bá rán mi òun tọ́lọ́run bá rán mi lèmi máa ṣe nobody can push me tẹjọ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká gbà wípé Nàìjíríà ò lè work Yorùbá Nation gangan òun ni kí gbogbo wa ká dúró lé lórí àwa dẹ̀ máa sọ ẹni tó bá gbọ́ ni kó gbọ́ yìí tó bá gbọ́ ẹ má bẹ̀rù yín ní bòdì mo tún kí yín lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín baba confam JP wípé happy Sunday ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ṣíà ẹ̀ kó jẹ́ kí gbogbo àwọn èèyàn kó rí God bless you.